Adamu àti Yusuf jí ọmọ ẹ̀gbọ́n wọn gbé wọ́n sì pa á dànù. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Gombe ti fọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn méjì kan, Rabiu Adamu àti ẹnìkejì rẹ̀ Ado Yusuf, ẹni ọdún 28 nílùú Gombe tí í ṣe olú ìlú ìpínlẹ̀ náà, látàrí pé wọ́n lọ́wọ́ nínú ikú ọmọ ẹ̀gbọ́n wọn kan, Ismail Sadi, ọmọ ọdún 3 péré. Aláròyé gbọ́ pé agbègbè Aba níjọba ìbílẹ̀ Dúkù nípínlẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé lọ́jọ́ 18 oṣù kẹwàá tó kọjá yìí, níbi tí wọ́n ti ní ọmọ ọdún 3 Ismail Saheed dàwátì tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wá ọmọ ọ̀hún kiri, ṣùgbọ́n lẹ́yìn ìwádìí ni wọ́n tó mọ̀ pé àbúrò bàbá ọmọ náà, ìyẹn Àdàmú, ló jí ọmọ náà gbé tó sì pa á. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún, ASP Maheed Muazu Abubakar, tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sọ pé lógúnjọ́ oṣù kẹwàá tó kọjá yìí ni ọkùnrin kan, Malam Sadi Musa, mú ẹ̀sùn lọ sí àgọ́ ọlọ́pàá tó wà lágbègbè náà pé àwọn kan ti jí ọmọ òun, ọmọ ọdún 3 péré, gbé lọ, ṣùgbọ́n nígbà tó yá ni wọ́n fura sí Rabiu Adamu pé ọwọ́ rẹ̀ kò mọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. DPO ọlọ́pàá àgọ́ Dúkù ló léwájú nínú ìwádìí ìṣẹ̀lẹ̀ náà. Lẹ́yìn èyí lọ́wọ́ tẹ Rabiu Adamu tó sì jẹ́wọ́ pé lóòótọ́ ni òun jí ọmọ náà gbé tóun sì ṣekú pa á, tóun sì ti gbé òkú ẹ̀ lé Ado Yusuf tó ń gbé ní abúlé Zoro níjọba ìbílẹ̀ Daraso nípínlẹ̀ Bauchi, lẹ́yìn táwọn dìjọ jí i gbé tán nílùú Gombe. Nígbà tọ́wọ́ ọlọ́pàá tẹ Ado, ó kọ́kọ́ jiyàn pé kò sí ọmọ kan ní àkàtà òun, àmọ́ nígbà táwọn ọlọ́pàá ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn afurasí méjèèjì, wọ́n jẹ́wọ́ pé ní nǹkan bíi aago 10 àárọ̀ ọjọ́ 18 oṣù kẹwàá ni àwọn jí ọmọ náà gbé, táwọn sì gbé lọ síbi tí kò mọ̀. Àwọn so mọ́lẹ̀ táwọn sì fi sílẹ̀ tó dọ̀bálẹ̀ títí di aago 11 alẹ́. Ìwádìí míì sọ pé lẹ́yìn tí wọ́n jí ọmọ náà gbé tán ni wọ́n pa á, tí wọ́n sì ju òkú ẹ̀ sínú àpò ṣakaṣaka, tí wọ́n sì gbé lọ sí yàrá Rabiu tó jẹ́ àbúrò bàbá rẹ̀. Wọ́n ti rí òkú ọmọ náà, àwọn ọlọ́pàá sì ti gbé òkú ọ̀hún lọ sí ilé ìwòsàn fún ìwé ẹ̀rí, táwọn méjèèjì sì finúfẹ́dọ̀ jẹ́wọ́ pé àwọn làwọn ṣekú pa á. Ọ̀rọ̀ tí ò tó nǹkan ló ṣẹlẹ̀ láàrin òun àti àwọn jàǹdùkú yìí tí wọ́n fi gún un lọ́bẹ pa, gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ti wí. Ó tẹ̀síwájú pé àwọn ará àdúgbò náà ló pe ikọ̀ pàtiróòlù ọlọ́pàá agbègbè náà nípe pàjáwìrì, tí wọ́n sì sáré gbé e lọ sílé ìwòsàn ìjọba tó wà ní Maiduguri, níbi táwọn dókítà ti sọ fún wọn pé ọmọ tí wọ́n gbé wá ọ̀hún ti kú. Àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ní àwọn rí fọ́nrán fídíò ibi tíṣẹ̀lẹ̀ náà ti wáyé gbà lọ́wọ́ àwọn ẹlẹ́yinjú àánú kan, tí wọ́n sì lò láti fi rí gbogbo àwọn afurasí náà mú. Ìwádìí sì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ wọn. Kété tíwádìí bá ti parí ló láwọn máa fojú wọn balẹ̀ ẹjọ́. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.